ìbà olódùmarè ìbà olódùmarè ìbà rẹ olódùmarè lẹ́yìn rẹ ìwọ náà tún ni bàbá lẹ́yìn rẹ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn ayé faratì ó dúró kò faratì kankan lẹ́yìn rẹ o ọlọ́run ìwọ ló tún kù o olódùmarè o alápánlá ọba tó ṣolé ayé rò ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun ọba tí máa ràyàn ń ṣẹ́ tí máa fàyà tì gbègbè nìkìn aláàfin ọ̀run ọba tó bá tètè iṣẹ́ mọ̀ tí ọ̀jábọ̀ ó fìdí ayé ṣọlẹ̀ sórí omi kò sì lè yí rárá àdàgbà má tẹ̀pá àdàgbà má lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́ ẹ̀kẹrin nínú náà léwu ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú kìnìún mo ṣe dàńṣákìrì olódùmarè o lẹ́yìn olódùmarè kò tún ṣẹlòmíì olódùmarè lọ́ba tó tún kù tó ẹ̀yin mùsùlùmí òdodo mo kí gbogbo yín o àṣàlámù àlékún o ẹ̀yin onígbàgbọ́ òdodo àlàáfíà fún yín gbogbo ẹ̀yin ẹlẹ́sìn baba ńlá wa ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé o mo kí gbogbo yín o àbọrúbọyé o yọmọdún yín ṣe láṣẹ Èdùmàrè ẹ̀yin olólùfẹ́ mi mo kí gbogbo yín ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mẹ́bà ti bá yín àti àsìkò tẹ́ bá wà lápá abijẹ́ wà níbẹ̀ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ní oko mo tún ti dé lónìí mo dé kólókó ọmọ lè roko mo tún ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ kú wájú làkàrà wájú o mo kí gbogbo yín o ẹ kú bẹ́lẹ́dù wá ti pé orí mo kí yín lórílẹ̀‐èdè Nàìjíríà mo kí yín nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire mo kí yín jákèjádò gbogbo àgbáyé pátápátá ẹ kú bẹ́lẹ́dù wá ti pé orí o ní Nàìjíríà mo kí yín ẹ kú suffering and smiling Olódùmarè ọba ọba yín ṣe ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀dílẹ̀ lérí nílẹ̀ Yorùbá nation láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko àti lẹ́yìn odi ojú tẹ́ fi ń wò mí yóò ní ìrẹ́lẹ́dẹ̀ yín o èyí tí tẹ́ ṣe fi ń gbọ́ mi ò ní fàyà gbẹdẹgẹdẹ bí owó aṣọ láṣẹ Èdùmàrè mọ́ kí yín o ẹ kú bẹ́lẹ́dù wá ti pé orí olúwa ni olùṣọ́ àgùntàn tèmi èmi kì yóò ṣaláì ní ó mú mi dòbó lẹ́nu pápá oko tútù ó mú mi lọ síhà omi dídákẹ́ rọ́rọ́ ó ju ọkàn mi lára ó mú mi lọ sípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjijì ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ Olódùmarè wà pẹ̀lú èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tò mí nínú ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá tèmi gbogbo ìwọ dá òróró lé èmi àti aya mi àtàwọn ọmọ mi lórí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú báyìí náà ní ọmọ tọ̀mí lẹ́yìn títí ọjọ́ ayé tèmi gbogbo èmi ó sì mọ gbédè Olúwa láì àti láíláí àmín ìbàrẹ̀ Olódùmarè lẹ́ẹ̀kan sí ọba tá a wọ́jọ́ orí rẹ̀ tá a rí kà kọ̀ǹpútà ọ̀rọ̀jọ́ ìbí Olódùmarè gbéṣẹ́ ayé bó nígbàgbọ́ ò bá pé wọ́n sọ pé Ọlọ́run bí mùsùlùmí ò bá pé wọ́n sọ pé Allah báwọn ẹlẹ́sìn àbáláyé ò bá pé wọ́n sọ pé Olódùmarè àwa mẹ́tẹ̀ẹ̀ta náà la sì tún pè lólódùmarè o ẹ̀yin Olódùmarè náà ni ẹnìkan oṣù tí gbogbo ayé ń wárí fún èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ó wárí fún Olódùmarè o Olódùmarè o ìbà rẹ o dákun jẹ́ kí bá mi ó ṣe gbogbo ẹ̀yin tó Olódùmarè fi ṣe adarí gbogbo ẹ̀yin lọ́balọ́ba o ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè lóyè tó jẹ́ pé ẹ tọ́ síbi tẹ́ wà tẹ́ sì wà ń bẹ̀ Olódùmarè ọba kò ní padà lẹ́yìn yín o tó àwa yìí ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire là ń jà fún o ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí ń ṣàn fóyin ilẹ̀ àwọn baba ńlá baba wa tí nǹkan àṣà àti ìṣe wa ò sì gbọ́dọ̀ parun là ń jà fún mo sọ nínú ètò mi tí mo ṣe lọ ní ìjọ mélòó kan sẹ́yìn mo sọ fún yín mo ní mo ti dé padà
ságbègbè Ìpókíà local government àti Yewa mo ti dé o. Wọ́n ní mo dé sí yín lọ́rùn, mo ti padà sílùú Ìpókíà. Ní tí ń ṣẹlẹ̀ nílùú Ìpókíà wọ́n mọ̀ fi tó yín létí. Èmi mo wà lágbègbè Ìpókíà nílẹ̀ Yorùbá. Ṣé ẹ mọ̀ páapọ̀ tá à ń ṣe ètò pé kílẹ̀ Yorùbá ó lè gbòmìnira, ilẹ̀ Yorùbá ó sì gbòmìnira láṣẹ Èdùmàrè. Ẹ má jẹ́ ń tàn yín, ẹnìkan èèpọ̀ òun agogo lẹ́nu o. Àwa ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀, a sì lólódùmarè. Torí pé Olódùmarè ọba tún gbé agbára lé àwọn kan lọ́wọ́ tó ní kí wọ́n máa lo agbára ọ̀hún. Àmọ́ àwọn alágbára ọ̀hún, àwọn kan ń lò dáadáa o, àwọn kan ò sì lò dáadáa. Àmọ́ àwa o, bá a bá rí ní tí ọ̀dà, àwa ó sọ òrófó làwa. Olódùmarè bá ti rán wa ńṣẹ́, á jẹ́ dáadáa. A fi gbogbo ọkàn tara jẹ́ iṣẹ́ náà ni. Iṣẹ́ tá a bá sì rán kọ́ ni kì í pakọ̀ o. Bẹ́ẹ̀ ni gbogbo tẹ́ ẹ bá sì rán sí wa, iná tẹ́ ẹ bá dá fẹ́yẹ egún, ẹ má jẹ́ ń tàn yín, ẹyẹ míì ni wọ́n fi sun oje. Bẹ́ẹ̀ ni o, àwa àdìtú ọ̀rọ̀ Olódùmarè àti dé sí yín lọ́rùn padà ní Ìpókíà. Ẹ ń bá ní káwa ọlọ ká mọ́ bọ̀ bá a ṣe máa ń sọ anáàdé ànídé bá wọn. Ẹ máa ṣe ti yín, Olódùmarè ń bẹ lẹ́nu iṣẹ́. Ṣé ẹ mọ̀ Olódùmarè ọba ló rán wa ńṣẹ́? Olódùmarè ọba sì ní kò ní rán yàn ńṣẹ́ kó mọ́ fàyà tí yóò rán yàn ńṣẹ́ ni yóò sì tún dúró tonítọ̀hún. Ọba Olódùmarè o, òun lọba lórí gbogbo ọba, ọba tí ń fọba jẹ, ọba tó lè rọba lóyè tí ọ̀sí baba ńlá kú baba èèyàn kan tó lè bo Olódùmarè léèrè wò. Olódùmarè ló gbéṣẹ́ fúnra wa, Olódùmarè ọba ló gbéṣẹ́ rán wa. Ọ̀nà sì lè igi lẹ́yìn ọgbà wa táwa ò sì lè wó láéláé. Kò sí bí jí ṣe lè jà. Kódà ṣe mọ̀ pé jí ò lè dominú àgbọn nù. Wọ́n tiẹ̀ wá máa dominú àgbọn nù gan. Kò sí bó ṣe lè jà tó, kò lè wó ọgbà tiwa. Torí Olódùmarè dúró lẹ́yìn wa gbágbágbá ni. Ó sì dúró bí ké. Ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi, ọ̀yá ẹgbà kò tí yín wá nǹkan fìdílé. Mo fẹ́ fi tó yín létí ní tí sì ń ṣẹlẹ̀ ní Ìpókíà. Torí mi yìí ti bẹ̀rẹ̀ ìtàn lórí ẹni tó wà ní Ìpókíà tí pera ẹ̀ lọ́ba. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ fún yín, mo nítan Iṣẹ́ Ọláníyan wọ́n sọ, mo sì ti bẹ̀rẹ̀ náà nù ni. Wọ́n ti sọ̀tàn àwọn igun mẹ́rin tí ń jọba ní Ìpókíà bí wọ́n ṣe dé ibi tí wọ́n wà lónìí tá à ń pè bẹ̀ ní Ìpókíà. Wọ́n ti sọ ó kù ti kábíyèsí. Èmi ò lólódì ẹnìkan o, n ò sì lẹ́nì kankan sínú. Àmọ́ gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire, gbogbo ẹ̀ làwa fi máa tó yín létí. Ọ̀rọ̀ lọ́balọ́ba lóyè lóyè, àwọn tí ń jayé fàmílétè kí n tutọ́, àwọn tí wọ́n ń fẹ́ràn sẹ́nu tí wọ́n sì ń wá tì, gbogbo wọn láṣọ síta pátápátá láṣì gbé fáyé gbọ́. Àwọn nǹkan kan tiẹ̀ ń ṣẹlẹ̀. Bàbá o, olóyè ẹ ṣe mọ́, mo ṣètò kan fún yín láìpẹ́ láì jìnnà. Àmọ́ lẹ́nu lọ́lọ́ yìí mo ṣàwọn iṣẹ́ ìwádìí kan pẹ̀lú àwọn ètò kan tí mo tún fẹ́ ṣe, ó sì jálé yín lórí. Bàbá ẹ ṣe mọ́, ó fi hàn pé ẹ ti ń dáràn bọ̀ ọ̀nà ti jìn. Bàbá olóyè ni wọ́n sì pè yín, àgbàlagbà olóyè ní yín ní Ìpókíà. Kí ló dé tẹ̀ ń wojú ọ̀run yànyànyàn bí bẹ́ẹ̀ ní lọ mọ́? Olóyè ẹ ṣe mọ́ Ìpókíà. Tá ń fi ń joyè gan, olóyè ẹ ṣe mọ́ Ìpókíà. Bàbá o, àgbàlagbà ni yín. Mo sọ nínú ètò nígbà náà, ṣe mọ̀ pé ẹ̀yin gangan ń làgbàlagbà ẹni tó dalẹ̀ rú. Ẹ̀yin gangan làgbàlagbà ẹni tó kó yọ́yọ́ wọ̀ Ìpókíà. Mo lè sọ bẹ́ẹ̀ dáadáa torí inú iṣẹ́ ìwádìí tí mo ṣe, ẹ̀yin la bá ń bẹ̀ bàbá. Ẹ̀yin gangan lẹ̀ ń pín owó fáwọn ìjòyè. Ẹ̀yin lẹ̀ ń sọ fún Iṣẹ́ Ọláníyan pé mọ́ wọ́ọ́rì, mo fọkàn rẹ balẹ̀ o. Ṣèbí ìlú yìí ni àwa la nílùú, àwa la nílùú, àwa la nílùú. Wọ́n níye tí wọ́n fún yín, wọ́n sì níye tẹ́ ẹ fẹ́ ní kọ̀ọ̀kan wọn. Ẹ̀yin náà ti yọ kọmíṣàn yín, a ò ṣèwádìí débẹ̀ ni. Bẹ́ẹ̀ ṣe kó àwọn èèyàn lọ sí Ọ̀tà tí wọ́n lọ rèé múlẹ̀ tẹ̀ sì gbowó fún wọn, gbogbo ẹ̀ pátápátá ńlá mọ̀. Èmi yọ padà jáde lórí ọ̀rọ̀ yín torí gbà tí nǹkan kan ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọlẹ̀ kan nílùú tá ń pè ní Ìkọ́-Ọ̀lájèdí Ìrókò bọ́dà lọ́nà
àgọ́ ṣàṣà ń bẹ̀ òun ni bàbá ti wọlé nídìí ìrókò tá a gbọ̀nà àṣẹkọ lẹ́gbẹ̀ẹ́ ilé epo akíbáàsì bàbá kan bẹ́ẹ̀ tọ́pẹ́ rẹ̀ ládájọ́ customary court tí ń bẹ ní Ìpókíà. bàbá òun ti dàgbà díẹ̀ ní ìsìn o ṣùgbọ́n wọ́n ṣètò kan láìpẹ́ lórí orúkọ bàbá òun wọ́n sì kan bàbá ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀yìn náà látúnbẹ̀ṣẹ̀ yín bẹ̀ kí ló dé sẹ́yìn nìkan ni bẹ́ẹ̀ kún apọkọ jẹ́ bàbá olóyè ẹ̀ṣẹ̀ mọ́ Ìpókíà kọ́dà àwọn ò ní lọ́kàn láti ṣètò kankan fún yín àmọ́ ńgbà tí mo tún débẹ̀ tí mo tún bọ́wọ́ yín bẹ̀ wọ́n fi hàn pé ẹ ti ń dà lóru tipẹ́ ẹ ti ń dalẹ̀ lóru tipẹ́ olóyè ẹ̀ṣẹ̀ mọ́ ẹ ti bà nǹkan jẹ́ o olóyè ẹ̀ṣẹ̀ mọ́ àsìkò tẹ́ ẹ wà láyé ló yẹ kẹ́ ẹ ṣàtúnṣe kí ló dé ẹ̀yin lánàá ẹ̀yin lónìí ni ó ti tó àwọn nǹkan abàmì tí ń ṣẹlẹ̀ bí ọ̀nà 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé mo sì ń bọ́wọ́ yín bẹ̀ bí wọ́n bá sọ wọ́n ní ẹ̀ṣẹ̀ mọ́ Ìpókíà màá ní ẹ̀ṣẹ̀ mọ́ kan náà kí ló dé ẹ̀ṣẹ̀ mọ́ lọ́tún ẹ̀ṣẹ̀ mọ́ lósì bàbá pa lónìí pa lọ́la bójú òun ọba fọ́ yóò di ràdàràdà ni ṣé torí kẹ́ ẹ lè lo mọ́tò ẹ ṣáà ti ní mọ́tò ṣé torí kẹ́ ẹ lè kọ́lé ṣé torí kẹ́ ẹ lè lówó lọ́wọ́ kẹ́ ẹ lè mọ ṣafẹ́fẹ́ ayé bàbá ẹ sì ronú ọjọ́ àti sùn gbogbo wa tá a ti wá sáyé yìí láàkú o gbogbo wa la ti dágbádá kú ọjọ́ tí kò wọ́ wa ó lọ láàmú àti ibi tá a kù sí àti irun tí ikú ọ̀kà mọ́ wa lọ́wọ́ irúṣẹ́ wo ló fẹ́ ka ìmọ̀ yín lọ́wọ́ olóyè ẹ̀ṣẹ̀ mọ́ Ìpókíà ẹ̀ṣẹ̀ mọ́ Ìpókíà ẹ bá ronú ara yín wò ẹ bá ronú ara yín wò bàbá olóyè ẹ̀ṣẹ̀ mọ́ Ìpókíà ti bà kan jẹ́ àwọn alálẹ̀ Ìpókíà sì ti ń bínú sí yín èmi mọ̀ṣọ́ bẹ́ẹ̀ èmi àdìtú ọ̀run Olódùmarè ní olóyè ẹ̀ṣẹ̀ mọ́ Ìpókíà òsìkú tí ó pàgbà tá à ní bápo lórí ẹ̀ ń bẹ́ o n ò ní bẹ̀rù yín títí kí n wá ṣe Olódùmarè ọba tó rán mi iṣẹ́ o olóyè ẹ̀ṣẹ̀ mọ́ Ìpókíà kí ló dé ẹ̀yin lánàá ẹ̀yin lónìí ọ̀rọ̀ ilẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ ètò lórí ẹ̀ mọ̀dọ́gbọ́n júwe ibì kan pé lẹ́gbẹ̀ẹ́ akíbáàsì ní ibi tí wọ́n pè ní agbègbè àṣẹkọ́ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ni bàbá ọ̀hún kọ́lé sí ọ̀pẹ rẹ̀ ládájọ́ adájọ́ tí ń ba nǹkan jẹ́ ajádájọ́ tí ń gba rìbá èmi ò sọ pé kẹ́ ẹ má ṣù mí o ẹ lè ṣù mí ẹ máa fi lẹ́tà yín ránṣẹ́ sí gbogbo ibi tẹ́ ẹ bá lè fi ránṣẹ́ sí àbí kẹ́ ẹ máa wá mi kiri èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni bàbá yìí wọ́n ṣètò fún yín lọ́tọ̀ ni wọ́n ní dákọ yín lórí ètò yìí kí ló dé ọmọ àjòfin níyìn wọ́n bọ̀ lórí ọ̀rọ̀ yín ẹ jẹ́ ń fi bẹ̀ ń lẹ̀ ọ̀rọ̀ lọ́balọ́ba Ìpókíà ló jẹ mí lógún báyìí torí Ìpókíà ó gbọ́dọ̀ gbà láfíà àwọn ọmọ òye gbọ́dọ̀ jókòó sórí àpèrè baba ńlá baba wọn bẹ́ẹ̀ ni wọ́n ti ṣọ̀tán tí wọ́n sẹ́yìn ní fẹ́rẹ́ńdógí ẹ bá mi sọ̀rọ̀ o ẹ bá mi sọ̀rọ̀ èyí ò ní kí n má ṣiṣẹ́ tó Lódùmarè ọba rán mi ilẹ̀ Yorùbá mọ̀ ń ṣiṣẹ́ fún ìlú Ìpókíà local government l'Ógùn state ilẹ̀ Yorùbá ló wà o ẹ má jẹ́ tàn yín bàbá Dàpọ̀ Abíọ́dún gómìnà wa ní Ògùn state wọn èyí ṣèyàn burúkú bẹ́ẹ̀ o wọn àti èyí ṣèyàn burúkú rárá ni wọ́n ń gbìyànjú wọ́n ń ṣiṣẹ́ wọn àmọ́ omi ti pọ̀ jọkà lọ àmọ́ Olódùmarè ràn wọ́n lọ́wọ́ wọ́n ń fọgbọ́n ṣe àwọn tó sì yẹ kí wọ́n ó ṣe ni wọ́n ń ṣe wọ́n torí àwọn nǹkan kan wà tó jẹ́ pé bí wọn ò bá ṣe ó ṣeé ṣe kójú òun ni ó máa da stéètì rú bẹ́ẹ̀ ni àwọn náà ń fọgbọ́n ṣe ni ọmọ ọ̀dọ̀ tó dọ́gbọ́n sí ni wọ́n dọ́gbọ́n sí bẹ́ẹ̀ ni o àmẹ́yìn tẹ́ wà lábẹ́ wọn tẹ́ fẹ́ jẹ ẹ̀yin akúmọ̀mọ́jú dì òkú èkó tàbá olóyè ẹ̀ṣẹ̀ mọ́ Ìpókíà kí ló dé ẹ̀yin nìkan náà ni orúkọ yín là ń bá ń bẹ̀ lórí ọ̀rọ̀ bàbá àjòfin tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ yìí láìpẹ́ láì jìnnà nínú prógráàmù mi tí ń bọ̀ ẹ̀yin náà látúbọ̀wọ̀ yín bẹ̀ kí ló dé àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ́fídẹ́ǹsì ńlọ ti wà lọ́rọ̀ mi lórí ọ̀rọ̀ yín olóyè ẹ̀ṣẹ̀ mọ́ èmi yọ́ sì pariwo yín síta ẹ wò mí kẹ́ ẹ tún mi wò àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni
mo ń b'Olódùmarè jó kọ̀pọ̀ mẹ́rin ǹtẹ́ bá fẹ́ ṣe fẹ́mi ẹ ṣé o mo wà nílé fún yín bàbá èmi ò ní nǹkan kan tí wọ́n ṣe ju kí n pe Olódùmarè ọba ṣe yín lọ ẹ má jẹ́ ń tàn yín àwa ò ní nǹkan kan o lẹ́yìn Olódùmarè náà ló tún kù olóyè ẹsẹ̀ mọ̀ Pókíà ẹ wà lára àwọn tí ń dàlúrú o ẹ wà lára àwọn tí ò fẹ́ kí ọ̀dọ́ Pókíà àsìkò yìí kí wọ́n lọ́jọ́ ọ̀la tó dáa àwọn tó gbọ́n nínú wọn ti sá fún yín wọ́n ti fọ́n dàgbé wọ́n ti fẹsẹ̀ fẹ́ ọmọdé ń kú àgbà ń kú ní Pókíà ọkùnrin ń kú obìnrin ń kú ní Pókíà onílé ń kú àlejò ń kú àlejò ò lè wọnú ìlú Pókíà lọ pé òun fẹ́ lọ rèé ṣe òwò kí ló dé Pókíà ṣóun ló yẹ kó dàbí oko ṣé Pókíà ló yẹ kó dàbí abúlé àkúmọ̀mọ́jú dì níyín bẹ́ẹ̀ ni bàbá ẹsẹ̀ mọ̀ Pókíà wọn ò fẹ́ lọ lórí ọ̀rọ̀ yín rárá àmọ́ ń gba mo tún gbọ́rọ̀ yín lónìí bí tí ọ̀tí yẹ ń gbọ́ mo wò pé ṣé olóyè ẹsẹ̀ mọ̀ Pókíà náà wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀dà wọn kọ́kọ́ sọ̀rọ̀ yín fẹ́rẹ́ ń jókí kí n tó sọ̀rọ̀ Yíṣà Ọláníyàn bàbá Yíṣà Ọláníyàn o kí ló dé ẹ ṣe ń wọ̀run yànyàn bí pẹ́ ní kú mọ́ ọṣẹ wa lè tó bá wọn Yíṣà Ọláníyàn ẹ̀yin nìkan náà tán ẹ wá sọ̀rọ̀ ayé l'Olódùmarè sílùú Pókíà ojoojúmọ́ lẹ lọ ń dọ́gbọ́n sí lọ́dọ̀ àwọn adájọ́ ojoojúmọ́ lẹ lọ ń dọ́gbọ́n sí kí ló dé ẹ̀yin adájọ́ ò tẹ wà lórí ọ̀rọ̀ Pókíà èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ń bọ̀ fún yín o ọ̀sẹ̀ ni táwa ò lè jáde fún wọn ò ní dákọ yín lórí ètò yìí tẹ jẹ́ adájọ́ tẹ̀ ń sọ̀rọ̀ Pókíà lọ́wọ́ mo ṣe tán gbogbo nǹkan tí n bá mọ̀ wọ́n fi jáde fún yín ó ti tójọ́ mẹ́ta kan tí mo ti ń retí ge òun tẹ́ fẹ́ ṣe àmọ́ dàbí pẹ́yìn gan ti ń dọ́gbọ́n ṣe báyìí ṣé ẹ gba rìbá adájọ́ tó wà lórí ọ̀rọ̀ Pókíà ṣé ìṣepẹ́ ẹ ti gba rìbá ní Federal High Court ṣé ìṣepẹ́ ẹ ti gba rìbá ẹ̀yin náà ti fẹ́ máa dọ́gbọ́n sí ọ̀rọ̀ tó ti wà nílé ẹjọ́ látọdún 5 kí ló dé bẹ́ẹ̀ bá fẹ́ ní kí Yíṣà Ọláníyàn ọmọ ìjọba lọ ṣó fìyín lẹ́nu láti sọ ni bẹ́ẹ̀ bá sì fẹ́ kí àwọn tó yẹ kí wọ́n wà lórí àpèrè gangan wà lórí àpèrè ṣó fìyín lẹ́nu láti sọ ni ẹ̀yin ẹ̀ṣọ́ tí yín ẹ ṣèdájọ́ yín kẹ wá wo ohun tọ́mọ Nàìjíríà fẹ́ ṣe kẹ wo ojú tọ́mọ Nàìjíríà fẹ́ fi wò yín kẹ wá wo gbogbo ọjọ́ tẹ́ ẹ ti lò ní ṣáfíṣ kẹ wá wò ó bí ó ṣe rí kẹ wá wò bọ́mọ èèyàn ó ṣe bókọ yín jẹ́ àti bọ́mọ èèyàn ó ṣe tún ọkọ yín ṣe kẹ wò bóyá ẹ̀ ní waste effort yín sẹ́yìn àbẹ́ ẹ fẹ́ waste effort yín adájọ́ wọn ò tí ì sọ nǹkan kan pa yín o ṣùgbọ́n mò ń wo bí tẹ́ ẹ fẹ́ gbọ́rọ̀ náà gbà ni bàdájọ́ bá ti ń sún ẹjọ́ báyìí tí wọ́n ń sọ pé ọ̀rọ̀ kóòtù àmọ́jọ́ ẹjọ́ o àmọ́ tádájọ́ fẹ́ ṣe ẹ má jẹ́ ń tàn yín ẹ ti ń dọ́gbọ́n sí ní oje owó ti ń wọlé sí yín lápò láti bẹ̀nu adájọ́ àní bẹ̀rù yín títí ká ṣe Olódùmarè ọba tó rán wa sílé ayé èmi ò ṣiṣẹ́ fẹ́yàn kan o Olódùmarè ọba ń ló rán mi gbogbo kọ́dà ìlú Ìwó mo ń bọ̀ fún yín ọba Abdulrasheed tí ń bẹ níwò mo ń bọ̀ fún yín o mo sì ń lọ s'Ògbómọ̀ṣọ́ Olówu ti kú ta o kábíyèsí adé apẹ́ lórí bàtà ọ̀pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ yọjẹ yọ̀dọ̀ kínní kábíyèsí Ìwó bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ sí gbogbo ọba bẹ́ẹ̀ bá ń japá sí gbogbo ọba bẹ́ẹ̀ bá lọ sọ́dọ̀ Olówu kúta Olódùmarè ọ̀dùn lè yín bẹ́ o kábíyèsí Ìwó èmi yẹn ń bọ̀ lórí ọ̀rọ̀ yín kì í sọ̀rọ̀ Pókíà nìkan ni mò ń sọ o ẹ bá rò pọ̀rọ̀ Pókíà nìkan mò ń sọ mo fẹ́ràn Pókíà ni mo sì fẹ́ràn Yewa mo fẹ́ràn gbogbo Ànàgó pátápátá ni o òun ni mo fi ń lọ tí mo fi ń padà sórí ọ̀rọ̀ Ànàgó Yíṣà Ọláníyàn gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o gbogbo èèyàn ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire pátápátá ṣe mọ̀ pé Yíṣà Ọláníyàn
wọn èé ṣọmọ Ìpókíà. Wọn ò tí ì sọ lórí ètò rí kí n wá dédé máa tẹnu mọ́ báyìí pé Iṣẹ́ Ọláníyan wọn èé ṣọmọ Ìpókíà o. Èmi ti wádìí yín débẹ̀ ni. Bàbá Iṣẹ́ Ọláníyan wọn ò ní pè yín ní kábíyèsí. Torí adájọ́ sì sọ̀rọ̀ kan tí wọ́n sọ pé kò sọ́ba ní Ìpókíà. Bẹ́ẹ̀ bá pera yín lọ́ba ẹ̀ ń tanra yín ni o. Ó dìgbà tí wọ́n bá tó ṣèdájọ́. Àmọ́ kí wọ́n tó ṣèdájọ́ o, ẹ má jẹ́ ń tàn yín. Àwa yìí ti gbé jáde káàkiri gbogbo àgbáyé. Ìdájọ́ tẹ́ ẹ fẹ́ ṣe àwọn tí ń bẹ ní United Kingdom, England, tí wọ́n ń bẹ ní New York, a sì léèyàn ní London. A ní wọn ní gbogbo àgbáyé pátápátá àti ilẹ̀ adúláwọ̀, Russia gbogbo ẹ̀ ní China. Wọ́n ń dúró, wọ́n fẹ́ gbọ́rú ẹjọ́ tẹ́ ẹ dá. Àwa yìí ti gbé dọ́dọ̀ gbogbo wọn, a sì ti pín ètò ní a ti pín o. Ìjọ́ tẹ́ ẹ bá ṣèdájọ́, wọ́n mọ orí èèyàn tẹ́ ẹ jẹ́. Wọ́n wá lọ wo iṣẹ́ tẹ́ ẹ ti ṣe láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé yín. Tẹ́ ẹ ti tọpẹ́ tí ń jẹ́ adájọ́ láti junior títí tẹ́ ẹ fi dé senior. Wọ́n wá lọ wò ó. A wá wo bí tẹ́ ẹ parí ọ̀rọ̀ pé ẹ jẹ́ adájọ́ pé ẹ lọ lé ìwé adájọ́. A wò bí tẹ́ ẹ parí ọ̀rọ̀ náà sí. Ọmọ ilẹ̀ Yorùbá o, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o, ní gbogbo àgbáyé pátápátá. Adájọ́ n ò ní dákọ yín lórí ètò yìí. Mo fẹ́ ṣètò míì lẹ́yìn eléyìí. Wọ́n wá máa ká akọ báyìí ni. Wọ́n ka gbogbo yín pátápátá. Ṣé mọ̀ pé mo ní mò ń bọ̀ lórí ọ̀rọ̀ olóyè Ẹṣẹmọ. Olóyè Ẹṣẹmọ, ẹ̀yin ṣèyàn gidi o. Ẹ má jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ bá ti ṣàgbàdo mọ́dì, ẹ dà láwàdà adìyẹ ni. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mò ń sọ bẹ́ẹ̀ o. Ẹ má jẹ́ ń tàn yín. Mo lè kéré o, àmọ́ Olódùmarè ọba tí ń gbénú mi, kò kéré o, kò kéré. Olóyè Ẹṣẹmọ, mo pàlù fún yín. Wọ́n padà bọ̀ lórí ọ̀rọ̀ yín. Ẹ bá rore o, kẹ́ lè fi tọ́ dálẹ̀ fáwọn ọmọ yín lọ. Tẹ́ ẹ bá lọ tán, ẹ rántí pé ikú tí ń pojú gbà ẹni òwe ní ń pa fún ni. Àwọn kan ń bẹ nínú olóyè tí wọ́n ti fayé lẹ̀ o. Mo mọ̀ pé ojoojúmọ́ lẹ̀ ń joyè sí ní Ìpókíà. Kò tí ì ṣọba ń Ìpókíà. Iṣẹ́ Ọláníyan sì ń fìyàn joyè lójoojúmọ́. Ẹ̀yin lẹ fẹ́ dalẹ̀ Yorùbá rú torí pé iṣẹ́ ọmọ Yorùbá ni o. Ìlú bí tẹ́ ẹ ti jáde wá èmi yìí ti wádìí débẹ̀. Iṣẹ́ ìwádìí mi fún odidi ọjọ́ 9 gbáko ni. Wọ́n sì ti gba gbogbo ẹ̀rí máa jẹ́ mi ìṣó ẹ̀ lọ́wọ́. Ẹ̀yin iṣẹ́ ọmọ Yorùbá, ọmọ àtọ̀húnrìn wá ni yín o. Bàbá Iṣẹ́ Ọláníyan, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá o. Gbogbo ẹ̀yin tẹ́ bá láǹfààní láti máa gbọ́ mi pátápátá. Ìpókíà ti ń dàrú. Ẹni tí ò yẹ kó jókòó sórí àpèrè ọba tí ń bẹ ní Ìpókíà ní ń dàrú o. Ẹni ń fà á tọmọdé fi ń kú, tágbà fi ń kú, tí ilé fi ń daworo. Ọ̀pọ̀lọpọ̀ ilé tí ń bẹ ní Ìpókíà wọ́n ń wó fúnra wọn ní o. Ẹ mọ̀ pé èèyàn nílé. Bílé ọba ti gbọ́ kéèyàn máa sọ̀rọ̀ nínú ohun àbí lágbègbè ohun, ilé ọ̀hún padà wó gbẹ̀yìn ni. Odidi ilé sì ń ṣubú lulẹ̀ lóòró ní Ìpókíà. Ìpókíà tó jẹ́ pé ìlú tó yẹ kó máa ṣàn fún wàrà kó máa ṣàn fóyin ni. Torí wọ́n ní adé ìṣẹ̀ǹbáyé. Ìlú ìṣẹ̀ǹbáyé ní Ìpókíà. Ìlú àtijọ́ ni. Ìlú tó jẹ́ wípé àwọn akọni lọ́tẹ̀bẹ̀dó, a sì mọ ibi tí wọ́n ti jáde àti ṣọ̀tàn wọn. Wọ́n sì fà àwọn ọmọ àrọ́mọdọ́mọ sílẹ̀ tó yẹ kí wọ́n máa gorí àwọn àpèrè bàbá wọn. Ẹ̀yin wá débẹ̀ nítorí ọ̀rọ̀ òṣèlú. Òṣèlú ń bẹ ńbẹ̀. Ẹ wá débẹ̀ tán, ẹ wá sọra yín di Olódùmarè. Ẹ dákun, so ṣe é gbọ́ létí. Ẹ sọra yín di Olódùmarè. Iṣẹ́ Ọláníyan tá ń gúnyán fún yín tó ní dọbẹ̀ òṣòro. Irú agbára wo lẹni tó lè tó Olódùmarè ọba tó dá kó wá sílé ayé. Bàbá Iṣẹ́ Ọláníyan, ẹ bá tètè ṣàtúnṣe kómi ó tó tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu. Ẹ bá tètè ṣàtúnṣe kó tó pẹ́jù fún yín. Bàbá Iṣẹ́ Ọláníyan tí ń bẹ ní Ìpókíà, mo mọ̀ pé gbogbo ọmọ Nàìjíríà ní ń wò mí. Ẹ dákun, ẹ bá ń ṣíà ètò yìí kó lè kan gbogbo ti ilé tó kó lára, kó lè dé gbogbo ibi tó yẹ kó dé. Ẹ máa bá ń ṣíà ẹ̀ káàkiri sí gbogbo pílátífọ̀mù tẹ́ ẹ bá mọ̀.
ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Ìpókíà ti ń dàrú lónìí, ọ̀nì tí ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹ dákun, tí ẹ fẹ́ sọ̀lú Ìpókíà di nǹkan míì ni. Irú bísínẹ́sì wo gangan lẹ fẹ́ fi Ìpókíà ṣe jẹ́ mọ́? Kí ló dé? Ọjà àgbàlódé wọ́n sì gbìyànjú títí kò sì lè dúró ní Ìpókíà. Bíríìjì tí wọ́n ní yóò wá látẹ̀kọ́ tí ó so Èkó pọ̀ mọ́ Ògùn stéètì tí ó kọjá ní Ìpókíà kò dúró. Kí ló dé? Ilé ìwé gíga ńkọ́? Wọ́n gbìyànjú kò dúró. Ṣé ẹ mọ̀ pé àwọn alálẹ̀ Ìpókíà ní ti ń bínú ni? Àwọn alálẹ̀ Ìpókíà sì ní ẹ má jẹ́ ń tàn yín o. Nǹkan kì í bẹ́ẹ̀ ṣe ràgó ni wọ́n. Ṣé ẹ mọ̀ pé ìlú tí bá ti jẹ́ pé nǹkan ìṣẹ̀ǹbáyé ni wọ́n fi tẹbẹ̀ dó? Ẹ má jẹ́ ń tàn yín o. Orí àpèrè wọn àìṣe tí wọ́n fi ń ṣeré. Ọba kẹta sì ní, mo ti ṣètò ẹ̀ sẹ́yìn. Ọba kẹta ní Iṣọ̀láníyàn lọ́ba kẹta tí wọ́n fi agídí jọba ní Ìpókíà. Ìní ò jẹ́ kí Ìpókíà ó rójú kó ráàyè lónìí. Wọ́n sì mọ̀ àwọn tó yẹ kí wọ́n jọba ní Ìpókíà gangan. Ẹ fi ọwọ́ kan rọ́ wọn sẹ́yìn. Ṣé òṣèlú ni ká pè ní àbí tagbára? Kì í ṣe páwọn ẹni yìí ò lágbára o. Mo mọ̀ tí àwọn ìdílé ọ̀hún ò fi fẹ́ bá mi sọ̀rọ̀. Èmi náà sì bá wọn jiyàn, wọn ò sì bá wọn jàǹpátá. Torí èrònú mi ni pé kì í ṣe nìkan lọ́gbéṣẹ́ rán mi. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ bàbá wa ilẹ̀ mi ń jà fún. Gbogbo ẹ̀yin ọba kọ́ba nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá tọ́ sórí oyè tó jẹ́ pé ìwà ń wára ojú kòkòrò ilẹ̀ fi débẹ̀. Olódùmarè ọba sì gbọ̀n yín yọ. Agbọ̀n yín tinú tẹ̀yìn. Bẹ́ẹ̀ ni, àmẹ́yìn tó bá yẹ kẹ́ ìjọba ńlẹ̀ Yorùbá tẹ́ jókòó sórí àpèrè àwọn baba ńlá baba yín o. Adé ó sì mọ́ ọ pẹ́ lórí, bàtà ó sì mọ́ ọ pẹ́ lẹ́sẹ̀. Ìrùkẹ̀rẹ̀ ọmọ jẹjẹjẹ yọ ọmọ dọ̀kíní. Update ni mo mú wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. Tí ń ṣẹlẹ̀ ní Ìpókíà wá fún mọ́ tó yín létí. Kò síkú tí ọba gbàjá ní bàbá lórí ẹ̀ ń bẹ̀. Àní kó síbi tá a bá wí sí o. Ẹ má jẹ́ tàn yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ìlú Ìpókíà wọ́n ti sọ di pé ẹni bá fẹ́ kú ó kú, ẹni bá fẹ́ ṣàìsàn ó ṣàìsàn. Ṣọ́ọ̀ṣì yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn kan ń jẹ mìdìmídì ní Ìpókíà, àwọn kan sì ní wọ́n ń jìyà, wọ́n ti sá lọ, wọn ò lè dúró sílùú bàbá wọn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ní Ìpókíà local government, ìlú Ìpókíà gangan. Gbogbo yín ni wọ́n tẹ̀ sí lójú pátápátá. Torí mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo tún ti dé sí yín lọ́rùn. Wọ́n máa rìlíìsì àwọn ètò mi ní kánmọ́nkóbó. Wọ́n máa ṣètò ètò 2-3 lójúmọ́. Bẹ́ẹ̀ ni mo ti dé. Torí ẹ̀yin tẹ́ ń pè mí lórí ọ̀rọ̀ Ìpókíà ó ti pọ̀. Tẹ́ ẹ ti ń pè mí gan ẹ ti pọ̀. Wọ́n pè mí látòkè òkun gan pé báwọn fẹ́ mọ tí ń ṣẹlẹ̀ ní Ìpókíà. Èmi yìí sì ṣèlérí fún yín pé wọ́n fi tó yín létí. Kódà stúdíò táwa ń lò lórílẹ̀‐èdè tá a wà yìí, a náwọn issue kan pẹ̀lú ọ̀rọ̀ náà wa. Àmọ́ àwa ò kọ̀ láti tan jẹnẹrétọ̀ ṣètò. Gbogbo ọ̀nà pátápátá ni wọ́n jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àti lẹ́yìn odi kẹ́ mọ tí ń ṣẹlẹ̀ ní Ìpókíà. Àti ìní dá sọ́rọ̀ Òwò, àti ìní dá sọ́rọ̀ ẹnìkan lọ́yọ̀ọ́, àti ìní dá sọ́rọ̀ bìwímì. Ìpókíà gangan la ṣe wà báyìí àti ìlọ. Wọ́n sì sọ ìtàn Iṣọ̀láníyàn dílẹ̀ pátápátá tẹ́yìn náà ó mọ̀. Àwa ò gbé síbì kan o. Mo ti sọ àwọn kan. Ẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n kúrò ní ọ̀hún, ṣe mọ̀ pa ti sọ tí wọ́n gbádé wá. Tẹ́ sì mọ̀ pé ìjà ládéládé náà lọ́fà tí wọ́n fi kúrò níbi tí wọ́n fi kúrò. Gbogbo ẹ̀ ni mo ti sọ nínú ètò mi tó lọ. Àmọ́ báyìí ìtàn Iṣọ̀láníyàn ló kù. Bí baba ńlá baba wọn, ìran wọn kẹta ni wọ́n jẹ́ nìkan. Wọ́n ṣe kúrò níbi tí wọ́n ti kúrò lọ́hùn, tí wọ́n kírọ́ọ̀sì wá sórílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì dórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bísínẹ́sì wọn. Ẹ dákun lánàá níye wa. Sára òkè ọ̀hún ló yẹ kó máa jọba ni. Níbi táwọn ẹ̀nàgó wà,
àwọn ẹ̀yọ́ wà ń bẹ̀, ẹ̀yọ́ gan ò lè jọba o. Ànàgó náà ló gbọ́dọ̀ gun orí àpèrè ń bẹ̀. Èé ṣèlú Ìpókíà nìkan, ní gbogbo ibi tá ń pè lánàgó ni. Ànàgó náà ló gbọ́dọ̀ jọba, àwọn ni wọ́n níbẹ̀. Bẹ́ẹ̀ ni o, èmi ò lòdì síṣẹ́ fàyàwọ́, torí iṣẹ́ fàyàwọ́ iṣẹ́ tó jẹ́ pé tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin lè ṣe ni. Ó wà lẹ́gà nílùú tá ń pè nílùú tó bá súnmọ́ bọ́dà ọ̀dọ̀ wa níbẹ̀ ọ̀hún. Àti dé ìrókò tí wọn ò ṣí bọ́dà abẹ̀, àti gbogbo ibi tí bọ́dà bá gbà kọjá tó fi wọ Benin Republic lápá abẹ̀ ọ̀hún. Ẹ má jẹ́ jàn yín bí wọ́n bá ṣe fàyàwọ́ kò léèwọ̀. Ìjọba ò rántí wọn, wọ́n kàn ti bọ́dà mọ́ wọn, wọ́n tún gbọ́nà àtijẹ àti mu lọ́wọ́ wọn. Èmi ò lòdì sí o, mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ wọn, torí mo ti lọ rèé ṣe ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò látẹnu ọ̀pọ̀lọpọ̀ ọba aládé tí ń bẹ ní gbogbo àwọn bọ́dà ọ̀hún. Wọ́n sì máa fi síta báyìí lóríṣiríṣi. Ìṣẹ́jú lẹ́ẹ̀mọ rìsíìfù prógráàmù tèmi. Bẹ́ẹ̀ ni lórí ìkànnì yìí náà ni. Ẹ lọ sí YouTube mi, ẹ lọ subscribe sí Àdìtú Ọ̀rọ̀ TV. Bẹ́ẹ̀ bá ti subscribe sí gbogbo prógráàmù tí bá ń drop pátápátá lẹ́sìn máa rí lẹ́yẹ ọ̀ṣọ́ka. Bẹ́ẹ̀ ni Iṣẹ́ Ọláníyan o, orí àpèrè tẹ wà, mo lè fi gbogbo ẹnu sọ pé kò tọ́ sí yín, kò ì tọ́ sí yín, kò sì tọ́ sí yín, torí ẹ̀ ṣe ọmọ Yorùbá, ẹ̀ ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Kí lẹ bá débẹ̀, kí la gbé, kí lẹ jù? Ṣé fẹ́ wá tọ̀ wọ́n rìn wá kẹ wá da ilẹ̀ Yorùbá rú ni? Bàbá Iṣẹ́ Ọláníyan, ibi tẹ́ lọ́hùn ibi tó lágbára ni. Ẹ ti ẹ̀ ronú àtúbọ̀tán. Kí ló dé? Ẹ ronú tàwọn ọmọ tẹ́ bí. Ẹ sì fẹ́ forí kó jápìn lọ́dọ̀ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Àwa yóò nígbà fún yín o, torí ilẹ̀ Yorùbá ilẹ̀ àwọn baba ńlá baba wa. Nígbà kátọ̀ wọ́n rìn wá kan wá dabẹ̀ rú. Iṣẹ́ Ọláníyan o, kí ló dé? Ẹ fẹ́ dalẹ̀ Yorùbá rú ni. Bàbá Iṣẹ́ Ọláníyan, kí ló dé tó bẹ́ẹ̀? Ẹ wá ń wojú ọ̀hún bẹ́ẹ̀ ni tí ò ní kú mọ́. Ẹ lọ rèé fowó ṣe. Ojú ó tó owó ń jọ kan o. Àwọn tó sì ń bá yín fà gan, àwọn Olódùmarè ò padà lẹ́yìn wọn. Àwọn ìyọ́ba yín fà délẹ̀ o. Ṣùgbọ́n tìjú ni kẹ́ ẹ lo ọdún mélòó kan tẹ̀ tí ń pèrè yín lọ́ba, kí wọ́n wá sọ pé kẹ́ ẹ kúrò lórí àpèrè tẹ́ wà. Nílé eégún tẹ́ fi kọ́ 3 bedroom flat, kí wọ́n ní kẹ́ ẹ gbé 3 bedroom flat yín kò ń bẹ̀. Bó bá jẹ́ pé ìlú ọ̀dọ̀ yín lọ ni ẹ̀ ní lè ṣe bẹ́ẹ̀, torí pé ẹ ti mọ̀ pé ẹ ní nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe nínú ilẹ̀ fi lọ rèé fi ilé eégún lẹ fi lọ rèé kọ́ 3 bedroom flat. Ẹ dákun, ṣe ẹ fẹ́ sọ pé kò sáwọn alálẹ̀ mọ́ ni? Ìrántí wọ́n ń wò yín o, ní tí ọjọ́ yín lẹ́nu. Bẹ́ẹ̀ ni mo mọ̀ pé nǹkan kan ti máa yọ ẹ̀yin náà ṣe ẹ̀jẹ̀wọ́ sí gbangba ni. Àwọn alálẹ̀ ò yí sùn o. Ẹ má jẹ́ tàn yín. Iṣẹ́ Ọláníyan o, bẹ́ẹ̀ bá mọ nǹkan ilẹ̀ Yorùbá dáadáa, bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ Ègùn, tẹ̀ sọ pé ẹ fẹ́ jọba nílẹ̀ Yorùbá dandan, kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe, torí pé kò sí bá a ṣe lè ṣe ẹ̀fọ́ ìbòlò tí ò ní rùn gbé. Bẹ́ẹ̀ ni bàbá Iṣẹ́ Ọláníyan, àwọn baba ńlá baba yín, bí ìyá yín, wọn ò ṣàrífín o. Bẹ́ẹ̀ ni ọkàn jẹ́ pé bàgbàlagbà bá ti ṣàgbàdo mọ́dì, yóò dá láwàdà adìyẹ ni. Èmi Àdìtú Ọ̀rọ̀ Olódùmarè, wọ́n sọ bí ìyá yín ṣe dé ìlú Ìpókíà, wọ́n sì sọ bí bàbá Mújẹ̀nìkan, bàbá tó bí bàbá yín Ìṣà, bí wọ́n ṣe dé Ìpókíà. Bá ṣe tẹ fá fún yàn náà ni wọ́n ṣe tẹ mùsùlùmí fún yàn, máàmù. Bí wọ́n ṣe gbé fún yín, ibi tí wọ́n ti kọ́ kí gbogbo wọn pátápátá, gbogbo ẹ̀ ni wọ́n sọ síta. Wọ́n ti ṣe tán o. Bẹ́ẹ̀ ni mo kàn ní àwọn tọ́pìkì ọ̀rọ̀ mi báyìí fún yín ni, kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o, kí wọ́n sì gbọ́ sí pátápátá, torí pé wọ́n ń béèrè lọ́wọ́ mi pé kí ni ń ṣẹlẹ̀ Àdìtú Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìpókíà. Mo sì gbọ́dọ̀ dá ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ mi lóhùn. Ó ní mo fi bẹ̀rẹ̀ ètò yìí o.
mo sì ti bẹ̀rẹ̀ náà nù ni. tó ẹ bá fojú burúkú wo èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè o tó sì robi rò mí, ẹ má jẹ́ ń tàn yín. Olódùmarè ọba ó sì bá ń gbójú méjèèjì lọ́wọ́ onítọ̀hún, yóò bá ń gba apá méjèèjì lọ́wọ́ onítọ̀hún, yóò gbé ẹsẹ̀ méjèèjì lọ́wọ́ onítọ̀hún. Olódùmarè ọba ó wà bá ń ba spíkà tí ń sọ̀rọ̀ nínú onítọ̀hún jẹ́. òǹtọ̀ wọ́n máa gbénu ilé ìwòran òde, kódà kò tiẹ̀ nílé ìwòran òde sẹ́ni tí ò lójú, yọkàn fọwọ́ rálẹ̀ átáátá, kódà kò tún wá ní fọwọ́ rálẹ̀. Olódùmarè ti gbapá lọ́wọ́ ẹ̀, ọwọ́ tó ti rọ. ẹ dákun, yóò fọgbọ́n dé ojú fèrèsé ni, yóò yí gbirigbiri débẹ̀. nígbà bá wá débẹ̀, yóò wá fẹ́ sọ pé ta ń wọlé o, yóò wá máa kọ bí adìyẹ ni, yóò máa ṣe bí ó ṣe máa ṣe nu o. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ fẹ́ràn mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ojú tẹ́ sì fi ń wò mí yìí, ojú yín ò mà ní relédè yín o, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní fàyà pẹ̀lẹ́gẹ́dẹ́ bí owó aṣọ. ẹ ń bá mọ̀ pé òun lè tìka bojú Olódùmarè o, ẹjọ́ ó ṣe ibi ṣáwa, yóò forí ara ẹ̀ gbé ní tayátọ́mọ. kò sí nǹkan kan tí ó ṣe mí o, kò sí nǹkan kan tí ó ṣàyà mi, kò sì sí nǹkan kan tí ó ṣàwọn ọmọ mi, ẹ má jẹ́ ń tàn yín. mo ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀ o. Olódùmarè ọba sì lẹni tí ń bẹ lẹ́yìn mi bíi ké. àdìtú ọ̀rọ̀ Olódùmarè ò ṣe é mú o. bẹ́ẹ̀ bá ń gbìyànjú ẹ bò Olódùmarè o, ẹ bá ẹkùn Olódùmarè ní bùbá. èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè wọn sọ bẹ́ẹ̀. bàbá Iṣẹ́ Ọláníyan wọ́n ń ṣe fàlàfòlò, wọ́n pera wọn ní kábíyèsí tí wọn ò sì tí ì dọba. ṣé gómìnà Dàpọ̀ Abíọ́dún ló fún yín ládé? ṣé gómìnà Dàpọ̀ Abíọ́dún ló fún yín ládé? adé ìṣẹ̀ǹbáyé Ìpókíà ń kọ́ ṣọ́wà lákàtà yín? bó lọ́ba ó ṣèjọba tádé ìlú ò ní sí lákàtà ẹ̀? ẹ bá ń sọ fún tọ̀hún pé ìṣọba òde ọ̀tanra ẹ̀ ní adé ìṣẹ̀ǹbáyé Ìpókíà. bí ọba wọlé sí Ìpókíà, Ìpókíà ò lè rójú o, kò sì lè ráyè, kò lè tùbà, kò lè túṣẹ́. ara àwọn nǹkan tí ń ba ìlú Ìpókíà jẹ́ dìsìn inú torádé ìṣẹ̀ǹbáyé ò sí Ìpókíà. bàbá Iṣẹ́ Ọláníyan, ẹ máa ń tanra yín ni o, èmi ń ṣòótọ́ ọ̀rọ̀ fún yín, ẹ ń tanra yín ni. ẹ dákun láti bo síbo, ẹ wá láti ìlú òkè ọ̀hún, ẹ wá ṣọ́ra yín dọba ńlẹ̀ Yorùbá. ẹ̀yin lẹ ń balẹ̀ Yorùbá jẹ́, ilé àwọn baba ńlá ti wà nù. ẹ̀yin Ifẹ̀ òye, Ifẹ̀ òye o, Ifẹ̀ òye o, Ifẹ̀ òye. ẹ jí gìrì, ẹ jí gìrì kẹgbẹ́ Ifẹ̀ ga òkò, olórí ayé ní Ifẹ̀ òye. ẹ múra láti tẹ̀síwájú, Olúwa yóò máa ràn wá ṣe. ìlú Oòduà bàbá Yorùbá, Èdùmàrè tó dá wa sífẹ̀, kó má ṣe bá fẹ̀jẹ̀ mọ́ wa lórí. Olúwa yóò máa ràn wá ṣe. Ifẹ̀ òye o, ibi tójúmọ́ ire ti mọ́ jákèjádò gbogbo àgbáyé, ibẹ̀ lèmi ti wá o. Ifẹ̀ ò ní dàrú o. Ifẹ̀ north, Ifẹ̀ south, east àti west kò ní dàrú o. bàbá mi o, kábíyèsí o, ẹni ìtàn Ọ̀jájá kejì, kádé ó pẹ́ lórí o, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí rùkẹ̀rẹ̀ ó sì jẹjẹjẹ kó dọ̀kíní. kábíyèsí ọba tó tọ́ lóyè, ọba tí ò fi gbá kan bọ̀ kan nú, ọba tó ṣe gbogbo ohun tó yẹ kó ṣe kí wọ́n tó dórí oyè, ọba tó ṣẹ̀ṣẹ̀ ṣe dáadáa, ọba tó fi ti mùsùlùmí ṣe, ó fi tẹ̀sìn onígbàgbọ́ ṣe, ọba tí ò fẹ́ wàhálà ńlẹ̀ Yorùbá, ọba tó báàkì Yorùbá nation. kábíyèsí nu, kábíyèsí ẹni ìtàn, àníwá yín tì, pẹ́pẹ́pẹ́ o. kábíyèsí ẹni ìtàn Ọ̀jájá kejì, fọwọ́ páwú, sì fèrè jíjòbì láṣẹ Èdùmàrè. àwọn ọba nu. bàbá o, Iṣẹ́ Ọláníyan, kí ló dé? ẹ fẹ́ dalẹ̀ Yorùbá rú. Olódùmarè ọba ò ní gbà fún yín o. èmi yìí ti dé sí yín lọ́rùn.
ọgbọ́n tẹ́ ẹ bá lè rán sí mi ẹ dákun ẹ yá tètè rán o. Ẹ̀yin bẹ́ẹ̀ bá sì rán ẹ fẹ́ kí ọjọ́ yín ó rí bákan bákan nù. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mọ̀ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni o, bàbá Iṣẹ́ Ọláníyàn. Mo pàlù fún yín, mo dé tán. Apá kìíní rèé, apá kejì ń bọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ dákun ẹ jẹ́ n ṣẹnu dédé sí bíbá yìí ná. Wọ́n lọ mò ń padà bọ̀ láìpẹ́. Bẹ́ẹ̀ bá dé wọ́n tún kàn sí yín, wọ́n tún pè yín. Ṣé ẹ mọ̀ pé tí ní gbogbo àti bá ti dé tí mo ti pè yín lẹ́mọ̀ dá mi lóhùn. Ọ̀yá o, ẹ gbàpò tí ẹ dákun, ẹ lọ rèé máa ṣe tẹ́ ẹ bá ń ṣe. Ẹni bá ní kémi àdìtú ọ̀rọ̀ Olódùmarè lọ kí mọ́ bọ̀, wọ́n wá dé wọn ní dé bá rú onítọ̀hún láṣẹ Èdùmàrè. Ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ lèmi ó tẹ̀lé lérí o. Mo kí gbogbo yín o, ẹ kú kalẹ̀.